àwọn ìdílé Máṣẹ̀ Ṣítù Ọ̀nàkọ̀yà àti Olórin Lawal tí ó ní abúlé Máṣẹ̀ ti fún ọ̀gbẹ́ni Edward àti àwọn olùgbàkawọ́ ilẹ̀ náà tí ó ní fàákájà lórí rẹ̀ ní fọ́ọ̀mù 52 àti fọ́ọ̀mù 51 fún kíkọ̀ láti kúrò lórí ilẹ̀ náà lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tí ó pa á láṣẹ fún wọn láti kúrò lórí ilẹ̀ náà. Àwọn ọmọ ìdílé tí ó bá iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde sọ̀rọ̀ wípé fífi ìdájọ́ ilé ẹjọ́ múlẹ̀ ṣe pàtàkì látàrí kíkọ̀ àwọn tí ó wà lórí ilẹ̀ náà láti kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ṣe pa á láṣẹ ní àìmọye ọ̀sẹ̀ sẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti gba sàárè ilẹ̀ náà tí ó ní wuyewuye lórí tí ó wà ní abúlé Máṣẹ̀ ní òpópónà Ìkàngá Àgòrò ní ìjọba ìbílẹ̀ Odògbólú ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Anthony Gádùnú jábọ̀ ròyìn ẹ gbọ́ látẹnu rẹ̀. Ní ọjọ́rú Wednesday ọjọ́ 15 oṣù kejì ọdún 2026 díẹ̀ lára àwọn ọmọ ìdílé Máṣẹ̀ Ṣítù Ọ̀nàkọ̀yà àti Olórin Lawal tí wọ́n jẹ́ pé ilẹ̀ kan tó wà ní abúlé Máṣẹ̀ tí ó wà ní ọ̀nà Ìkàngbá sí Àgòrò ní ìjọba ìbílẹ̀ Odògbólú ìpínlẹ̀ Ògùn jẹ́ tiwọn. Wọ́n ṣàbẹ̀wò sí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde pẹ̀lú ìwé ìpẹ̀jọ́ form 48 àti ìwé ìpẹ̀jọ́ form 49 ti ilé ẹjọ́ magistrate tó fi kalẹ̀ sí Odògbólú fún wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, ìwé náà ni wọ́n fi ṣọwọ́ sí ọ̀gbẹ́ni Edward Lawal, ẹni tí wọ́n sọ pé ó jẹ́ ọmọ ìdílé náà pẹ̀lú àwọn míì tí ó ń gbé lórí ilẹ̀ tí àríyànjiyàn wà lórí rẹ̀ lórí ẹ̀sùn pé wọn kò tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ ti pàṣẹ lórí ilẹ̀ náà. Nígbà tí wọ́n bá iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde sọ̀rọ̀, àwọn aṣojú ìdílé méjèèjì ṣàlàyé wípé gẹ́gẹ́ bí aráàlú tó ń tẹ̀lé òfin, wọ́n padà lọ sí ilé ẹjọ́ láti gba ìwé ìpẹ̀jọ́ form 48 èyí tó jẹ́ ìkìlọ̀ nípa èrèjẹ tó lè dé bá ẹni tó bá ṣàìgbọràn sí àṣẹ ilé ẹjọ́ àti ìwé ìpẹ̀jọ́ form 49 tó jẹ́ ìwé tó ń béèrè ìdí tí ilé ẹjọ́ kò fi yẹ kí ó gbé ìgbésẹ̀ òfin sí ẹni tí wọ́n fi ẹ̀sùn àìgbọràn kàn. Ayálégbé kò lè di ọ̀gá onílé, ńṣẹlẹ̀ yálẹ̀gbé, so wọ́n ṣáà ti sọ pé ká fòníṣó nìyẹn. Ipò owó wà lọ́wọ́ àwọn dẹ̀ mọ̀ọ́yàn àṣemú ọ̀rọ̀ lọ sí kóòtù nìyẹn. Kò sẹ́ni tó kọjá agbára ìjọba. Ní kóòtù dẹ̀ àdègbà judgement dẹ̀ sọ pé àtàwọn àtẹni tí ó gbóko fún wọn kan filẹ̀ wá sílẹ̀ fún wa. Àti November last year láti gba kóòtù judgement yẹn. Títí dìsìnyí wọ́n ṣàtakú, wọ́n dúró, wọ́n wà lórí ilẹ̀, wọ́n sọ pé kí la fẹ́ ṣe fún wọn. Ó tún wá di bíi 2 weeks ago a tún ṣe possession taking tí àwọn bailiff wà ń bẹ̀ táwọn ọlọ́pàá wá láti eléwé ẹ̀rọ ṣe gbá kì í ṣe pé à ń ṣe nǹkan tó jẹ́ pé ó lòdì sófin. So wọ́n tún padlock gbogbo géètì wọn, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ní last week náà àwa òkèrè wọ́n ti sọ fún wa pé ká má jà torí ilẹ̀, ká má fa wàhálà. So àdẹ̀rọ̀ra ń dúró. So gbogbo padlock tá a ṣe táwọn ìjọba tẹ̀lé wa lọ ṣe, wọ́n mú gbogbo ẹ̀, wọ́n já gbogbo ẹ̀. Ṣáájú tẹ́lẹ̀ ní ọjọ́ kejì oṣù keje ọdún 2026 ni àwọn ọmọ ìdílé Máṣẹ̀ Ṣítù Ọ̀nàkọ̀yà àti ìdílé Olórin Lawal ti abúlé Máṣẹ̀ tó wà ní òpópónà Ìkàngbá sí Àgòrò ní ìjọba ìbílẹ̀ Odògbólú pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn òṣìṣẹ́ agbófinró ti ìpínlẹ̀ Ògùn ṣe ìmúgbà ilẹ̀ náà gẹ́gẹ́ bí àṣẹ tí ilé ẹjọ́ ti ṣe lórí ilẹ̀ tí ó ń dá àríyànjiyàn náà sílẹ̀. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.